tún wá gbọ́ bí àwọn àgbà kan àgbà kẹyìn tí wọ́n fọmọ wú Sunday ọ̀run jọ sí Àkànní o ìgbàlẹ̀ rẹ̀ lé ní àwọlé rẹ̀ lé ní iwájú iwájú o lọ́pẹ́ bí tiré sí iwájú iwájú ló mọ lọ ìwọ ọmọ nírẹ̀lẹ̀ ó sì mọ ga wọ́n lóyún mọ́ tiẹ̀ nínú afárá ẹkùlù mọ́ tiẹ̀ lálẹ́ èrè òjò láwà mọ́ tiẹ̀ nínú apà ọdún òní dé ká mọ́ sẹ́rí ọ̀wọ́ òfin ràn kó o fẹ́ wú páwùn o kó o fẹ́rìgì jòbí lágbára ọlọ́wọ́n bá Alákànní lọ́wọ́ ìdílé bàbá tó gbé bí ọlọ́mọ ọmọ Saki máa gbọ́ o Saki ní sẹ́lẹ̀ bàbá rẹ̀ sópè mọ́ ní sólókè bẹ́ẹ̀ yẹn ni ọmọ Saki ogun ọ̀rọ̀ kẹ́ àgbẹ̀dẹ wọn ọ̀rọ̀ bàbá ìpàkọ́ onípàkọ́ làárí tẹ̀ni ẹlẹ́ni ní mọ́ rí tiwọn ọmọ òkè gúlú tún ó igbó tá a ti bá sábàárì igbó túlú tá a ti bológun ológun oníkéré o àsábàárì o kọjá tó bá díjọ eré o ẹ bá mi ránṣẹ́ pológun bó bá díjọ ọjà ẹ bá mi ránṣẹ́ pa àsábàárì o àgbò dúdú ni bàbá yín fi bá àsábàárì ewúrẹ́ dúdú ni bàbá yín fi bológun bèrè kí o tó wọ̀ kó o mọ̀ bá a sá kíjokíjo ìrè ló ti ń bò bá mi mọ́ kọ́ wá èmi náà ní bá mú ṣùbọ̀ lágbẹ̀ẹ́dẹ ayé ló ń fẹ́ ọmọ adọ́kọ níbi owó gbèsò ọmọ rọ́wọ́rọ́wọ́ ọmọ fínàfínà ìjà alágbẹ̀dẹ ò bá rọ́wọ́ mọ́ tọ́lọ́kọ́tọ́lá dání ọmọ rò lọ́nà oko ọmọ Saki ogun ọ̀rọ̀ kẹ àgbẹ̀dẹ wọn ọ̀rọ̀ bàbá Saki nílé ọmọ ogun ọ̀rọ̀ kẹ Saki nílé ọmọ ogun ọ̀rọ̀ kẹ àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá ológun oníkàrẹ́ Saki nílé ọmọ ogun ọ̀rọ̀ kẹ. Honorable Ridwan àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe mami babs lómi wá mọ̀ kí ọ ní gbèdégbèjọ olóko ọdún ọlọ́rẹ̀ mi ni oníbẹ̀sí mi ni ọlárídùnnú mi ni ó ní kí ọkọrí ewu ó wá ní bọ̀dé pálá àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ó lọ́dún tó ṣe lónìí oníjàṣe mọ́ olórí òjò ògbó bí olúgbogbo tìrìgbó ó láṣẹ ìsá àmọ́dún àsàmọ́dún sẹ́mísì lágbára ọlọ́wọ́n ọba ǹjẹ́ tó bá níta ló ń kọrin ewì ṣe ti gbọ̀ rẹ Òṣùpá Akewi lèmi jẹ́ èmi la fi jà Akewi.